ṣe gbọ́ báyìí àwọn àgbà àfà ń bẹ wọ́n wá kà wọ́n bàbá wa lágége ni bàbá wa lájí àgbà ni bàbá lágbàjì ni bàbá wa nkíní ni bàbá wọn ka gbogbo àwọn àgbà àfà tí wọn ò sì ṣe mistake ẹ̀ wọ́n wá ní àmọ́ báyìí o àwọn inú ìlú báyìí àwọn làáfà gbà tó bó sì ti rí ni ṣé àmọ́ kí tá a bá ní ká máa ka àwọn àlfà àgbà ní ìlú nísìn àwa ń sírò àwọn àfà àgbà bọ̀ ẹ wá wo Mufti àfà àgbà ni nínú ìlú báyìí láwa nílé àfàlì ní wékì láwa nílé àfàlì alẹ́ àmání yẹn bá ti ṣe nǹkan mọ́ àwọn téèyàn bá ní ìwọ̀n faramọ́ ọlọ́run kò ní faramọ́ tọ̀ tá a bá ní àmọ́ ká bàbá mòdìrú làwọn náà gbogbo ẹ̀ lọ́lọ́run kó fún àfà àgbà nù tọ́ àwọn àbọ́sọ́dọ̀ Ubandoma bẹ́ẹ̀ ni ìmáàmù gbogbo Nàìjíríà tí bàbá Tinubu kírun lẹ́yìn wọn. gbogbo yóò president tọba dé kírun lẹ́yìn Ubandoma ni nígbà Ọlọ́run wà jogún Ubandoma fún wa Ìlọrin ló ti dé. bẹ́ẹ̀ bá tó wá lágídí pé bí Ubandoma bá rúkú òun ò ní rúkú kò sì ní nírun. kò ní nírun bẹ́ẹ̀ bá tó wá ní ọmọ ajó ni náà. kọ́ sálámà tiẹ̀ ẹ má gbọ́ tọ́ba tiẹ̀ kírun tọ́ba sálámà tiẹ̀ tọ́ba tó sẹ́jú máa lòun ó tó sálámà. ọ̀ nírun. Ubandoma òkúsẹ́ o. Ọlọ́run ò ní dé torú máa yín lọ́wọ́ o àfà àgbànú ní sàmánì tiwa yìí àfà ìwàsílám káwá lọ dé ládé Mufti Diyar Al-Amani bẹ́ẹ̀ bá ní Mufti Diyar Al-Adabi ẹ wọlé bàbá Mufti ẹ gbọ́sẹ́ alẹ́ ní géwú tí ọba tẹ̀lé ńtọ́ba gé. àmọ́ bí kẹ́yìn ni ma. àfà ìwàsílám ọkọ̀ wáyé lónìí. àmọ́ tá à ń kà á lẹ̀ yìí wọ́n kéwú wọ́n tẹ̀lé ní. bẹ́ẹ̀ àmì ọba ti kéwú wọn ò ní jẹ Mufti. alẹ́ ní kéwú tí ọba tẹ̀lé ńtọ́ba ké. ò ní jẹ Mufti nù. ẹni kéwú tí ọba tẹ̀lé ńtọ́ba ké. ò ní jẹ Ubandoma. alẹ́ ní kéwú tí ọba tẹ̀lé ńtọ́ba ké. Sẹ́díkì Málàmí ò ní jẹ. ò lè débẹ̀. ò lè débẹ̀. àfà ìwàsílám. ó sì tún ní tí wọ́n máa ń wò fa. bàbá Mufti bẹ́ẹ̀ bá ní àdàbíyà ni èyàn ò ṣìnà bẹ́ẹ̀ bá sì déwájú ẹ̀ yóò ní bó ti rí nu. torí pé ìyá tó bí wọn àdàbíyà ni. bẹ́ẹ̀ tiẹ̀ fi yíwọ̀n lẹ̀ fa ẹni ọba wù ọmọ fi àdàbí kún tiẹ̀. àbí kí ni. ẹni ọba wù ọmọ fàdàbí kún tiẹ̀ ìbẹ̀ ń bi tèmi. ìbẹ̀ ń bi tèmi. ṣé àìsàn mọ̀ pé gbogbo àfà làáfà tiwa. náà ti kọ́ wa nù. àfà tó yanjú là ń wí o. náà ti kọ́ wa nù. kì í ṣe gérégésẹ o. àwa ń sírò àwọn àfà àgbà bọ̀ ẹ wá wo Mufti àfà àgbà ni nínú ìlú báyìí. láwa nílé àfàlì. ní wékì. láwa nílé àfàlì. alẹ́ àmání. yẹn bá ti ṣe nǹkan mọ́ àwọn téèyàn bá ní ìwọ̀n faramọ́ ọlọ́run kò ní faramọ́ tọ̀. àfà ìwàsílám ẹ sálámà sílẹ̀ náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ohun àfà wàlẹ̀ gbọ́ ni Sheikh Ibrahim Hanbali al-Imam Goniya àpànà kásẹ̀gì ẹwà Islam. Ọlọ́run kọ́ fàfà àgbà kún tiwa náà. yóò fi kún yóò fi bàbá àgbà kún tiwa náà. àfà ìwàsílám. Ọlọ́run pẹ̀lú yìí sí. ẹ sì béèrè pé kí ló tẹ̀ sí. mélòó bẹ́ẹ̀ kéwú ni. tí ìfẹ́ kéwú. náà. kèéka kéwú. àfà ìwàsílám. Ọlọ́run pẹ̀lú yìí. nǹkan ṣe o. ọ̀pọ̀ abáyé pé yìí ò ní nǹkan ṣe. àfà ìwàsílám. gbogbo àwọn ìyá tí máa gbọ́ prógrámù yìí ẹlòmíì ó ti rárá bátìrì gbogbo àwọn ìyá wa lókè ìlérú ilé ọmọ òsínmọ́ni alájọ yé pọ̀ ìyá wa ilé aláyé alájà wa ìyá alẹ́ kan ìyá wa more blessing ìyá alẹ́ kan lè kú tó nù ní gbogbo ẹ̀yin àgbàlagbà wọn ni ọ̀rọ̀ wọn bá wa san ilé san lórí atọ́kùnrin àtobìnrin gbogbo bí ẹ ti ń gbọ́ ìdí òfin ní inú mọ́tò ní gáràjì ní ilé epo rẹ̀ ti ń gbọ́ gbogbo àyíká yìí tẹ́ ẹ ti ń gbọ́ ọlọ́run wọn bá wa dúpẹ́ fún yín o. sẹ́nitádù ọ̀dọ́dọ̀ rẹ̀ báwọn. àwa kọ́ là ń fẹ́ àwa kọ́ lẹ̀ ń fẹ́ àwọn àáfàá wa àtọ́lọ́run lẹ̀ ń fẹ́ lára wa ọlọ́run san ilé san olóore. ìfẹ́ ni gbogbo nǹkan. àáfàá ẹ̀ wà Islam. ìfẹ́ ni gbogbo nǹkan. ṣé ẹ̀yin ọ̀gbọ́n tí ń lọ ń gbòòrò ni. bí ike tó nù. ẹ mọ̀ pé nísìn àáfàá àgbà bàbá àgbà èyí ò ní tún lọ lọ́wọ́ báyìí. àwọn sẹ́yìn tó dé ni. wọ́n sẹ̀ tún dọwọ́ wọ́n tọ̀ ẹ̀ tún dà yìí ń rú lọ́wọ́ báyìí. ọlọ́wọ́ bá yí tó. ṣé ẹ mọ̀ pé láti dáadáa àwọn bàbá àgbà ń bẹ ńlé àbí wọ́n á ní lọ́dọ̀ àwọn bàbá wa àgbà
ẹ lọ́dọ̀ àwọn àfáà wa àgbà àbí àgbà náà ni ó sì máa jágbà. àgbà ni ó sì máa jágbà bẹ́ẹ̀ bá ń gbọ́ ọ̀rọ̀ nísìn ẹnìkan sọ̀rọ̀ òun ní àwọn bàbá àgbà wọ́n ń bẹ nílé àwọn bàbá àgbà wọ́n ń bẹ nílé àwọn àgbà àfà wọ́n ń bẹ nílé ṣe gbọ́ báyìí àwọn àgbà àfà ń bẹ wọ́n wá kà wọ́n bàbá wa lágége ni bàbá wa làjí àgbà ni bàbá lágbàjì ni bàbá wa nkíní ni bàbá wọn ka gbogbo àwọn àgbà àfà tí wọn ò sì ṣe mistake ẹ̀ wọ́n wá ní àmọ́ báyìí o àwọn inú ìlú báyìí àwọn làáfà àgbà tó bó sì ti rí ni ṣé àmọ́ kí tá a bá ní ká máa ka àwọn àlfà àgbà ní ìlú nísìn á máa ka bàbá wa Sẹ́ríkì Màlàmí ṣé ọ̀tún ní ìtàwọn alájẹgbà tẹ ká wọn. àwọn àgbà àfáànù tí èsì ṣe pé Ìlọrin nìkan wọn fi ń jà àfà yìí gbogbo ayé ni àwọn àgbà àfáànù àmọ́ báyìí láyé lónìí nísìn sàmánì tá à ń lò lọ́wọ́ yìí àsìkò tiwa yìí àwọn àlùfáà àgbà ọbẹ̀ yìí látọ̀dọ̀ bàbá wa Sẹ́ríkì Màlàmí. èmi ò gbọ́ kankan. sẹ́yìn gbọ́ báwọn bàbá wa mọ̀kádámù àgbà bàbá dáńbọ̀rọ̀ nù àwọn àfáà àgbà. Allahu Akbar. bàbá wa ìmáàmù àgbà tòní Sheikh Muhammad al-Bashir. mo ní mọ́lá akọ mọ́ wọn lórí ni àmọ́ kí wọ́n lè mẹ́ta ń wí Muhammad al-Bashir Dasuki Al-Fulani sífì máa mú gbogbo Ìlọrin àti kàràkàrà ẹ̀ àfa àgbànú gbogbo bó ti wò ó tó ó kírun lẹ́yìn ẹni gbogbo bó ti wù kó jẹ́ ó kírun lẹ́yìn ẹni kódà àwọn tó ti lọ ti kí lẹ́yìn wọn. àwọn tó ti lọ ti tún kí lẹ́yìn ẹ̀ tó ti kí lẹ́yìn wọn. afa ìwà Islam àwọn àfa àgbà ti wà nísìnyí. bàbá wa Sheikh Sharafuddin. àwọn àfa àgbà ti wà nísìnyí. àjàrà ẹni Ọlọ́run ìbẹnulẹ ẹ nísìnyí. ẹ ní kọ́ máa ṣe fòtìfòtì. àwọn ọ̀wá wà kúwà kejì. àwọn ọ̀wá wà kúwà kí bàbá àjàrà. ó sì fúnra wọn lálàáfíà. ó sì fúnra lálàáfíà ẹ̀wùjọ́ tí wọ́n ti ń lò ó bọ̀. mi ò rí wọn ranjú rí. ẹni sọ̀rọ̀ so àwọn kan wọn ranjú. bí mi ṣe bàbá tèmi sọ̀rọ̀ ní sọ̀rọ̀. ok ẹ rí kí wọ́n ranjú. ẹsì wojọ́ tà tí ẹsì wojọ́ tà tí jọmọ kéwù bàbá Sharafa Àjàrà do ẹ̀rí. bàbá tó neat. wọ́n sì neat. ọlọ́run bá wa pẹ̀lú bàbá náà. àwọn èèyàn nu. afa ìwàsílám àwọn àfa àgbànú bàbá wa Khalifa bàbá wọn wírìdì àwọn àfa àgbànú. bẹ́ẹ̀ni. tá a bá ní àmàkà. bàbá Mùdírù làwọn náà. Mùdírù gbogbo ẹ̀ lọ́lọ́run kó fún un. Mùdírù làwọn náà. àfa àgbànú tọ́ àwọn àbọ̀sọ̀dọ̀ Ubandoma. bẹ́ẹ̀ni. ìmáàmù gbogbo Nàìjíríà. tí bàbá Tinubu kírun lẹ́yìn wọn. gbogbo yóò president tó bá dé ẹ kírun lẹ́yìn Ubandoma ni nígbà Ọlọ́run wà jogún Ubandoma fún wa Ìlọrin ló ti dé. bẹ́ẹ̀ bá tó wá lágídí pé bí Ubandoma bá rúkú òun ò ní rúkú kò sì ní nírun. kò ní nírun bẹ́ẹ̀ bá tó wá ní ọmọ ajó ni náà. èkó sálámà tiẹ̀ ẹ má gbọ́ tọ́ba tiẹ̀ kírun tọ́ba sálámà tiẹ̀ tọ́ba tó sẹ́jú márùn lòun ó tó sálámà. ọ̀ nírun. Ubandoma òkúsẹ́ o Ọlọ́run ò ní dé torú máa yín lọ́wọ́ o àfa àgbànú ní sàmánì tiwa yìí àfa ìwàsílám káwá lọ dé ládé mufti diyar al-amani bẹ́ẹ̀ bá ní mufti diyar al-adabi ẹ wọlé. bàbá mufuti. ẹ gbọ́sẹ̀ alẹ́ ní gbé ohun tí ọba tẹ̀lé ń tọ́ bá gé. a máa fi kẹ́yìn ni ma. àfa ìwàsílám ọkọ wáyé lónìí. àmọ́ tá à ń kà á lẹ̀ yìí wọ́n kéwú wọ́n tẹ̀lé ní. bẹ́ẹ̀ àmì ọba ti kéwú wọn ò ní jẹ mufti. alẹ́ ní kéwú tí ọba tẹ̀lé ń tọ́ bá ké. ní jẹ mufti nù. ẹni kéwú tí ọba tẹ̀lé ń tọ́ bá ké. ò ní jẹ Ubandoma. alẹ́ ní kéwú tí ọba tẹ̀lé ń tọ́ bá ké. Sẹ́ríkì Màlàmí ò ní jẹ. ò lè débẹ̀. ò lè débẹ̀. àfa ìwàsílám. ó sì tún ní tí wọ́n máa ń wò fa. bàbá mufuti bẹ́ẹ̀ bá ní àdàbíyà ni èyí ò ṣìnà bẹ́ẹ̀ bá sì déwájú ẹ̀ yóò ní bó ti rí nu. torí pé ìyá tó bí wọn àdàbíyà ni. bẹ́ẹ̀ tiẹ̀ kì í yíwọ̀n lẹ̀fà ẹni ọba wù ọmọ fi àdàbí kún tiẹ̀. àbí kí ni. ẹni ọba wù ọmọ fàdàbí kún tiẹ̀ ìgbẹ́ ń bi tèmi. ìgbẹ́ ń bi tèmi. ṣé àìsàn mọ̀ pé gbogbo àfa làáfà àti wa. mẹ́tì kọ́ wa nù. àfa tó yanjú làwọn yìí o. mẹ́tì kọ́ wa nù. kì í ṣe gérégésẹ̀ o kì í ṣe kọ́ gbàdá kó kun èèyàn o. tẹ́lẹ̀ àwọn eléyìí ohun tó bá ti rí bá wọn kàn ń fa àfa kun tiwọn. àwọn èso àfa. àwọn alùfààfà nù.
àwa ń sírò àwọn àfa àgbà bọ̀ ẹ wá wo Mufti àfa àgbà ni nínú ìlú báyìí láwa lè lé àfáàlì ní wékìmù láwa lè lé àfáàlì Al-Amani yẹn bá ti ṣe nǹkan mọ́ àwọn téèyàn bá ní ìwọ̀n faramọ́ Ọlọ́run kò ní faramọ́ tọ̀. bọ́lọ̀ bá sì dọ̀ rẹ̀ sí nísìnyí wọ́n pe ẹ pè wọ́n wá ilé àfáàlì wọ́n ó pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a dákọ̀ yìí wá gbogbo ẹ̀yin tá a kà á lẹ́wọ̀n àtẹ̀yìn tá a kà ẹ má bínú tí wọ́n pọ̀ torí wọ́n pọ̀ wọ́n pọ̀ o Ọlọ́run ọba wa dìyín mú. bẹ́ẹ̀ tiẹ̀ ní tiẹ̀ rí ẹ máa fi ọsẹ lẹ̀ ká tó parí ètò èyí tèmi bá rántí èmi ò tún ká. ẹ tó yìí. mo ká tó parí ètò. ok ká tó parí ètò. àyìn pé màá rò ó ni. bẹ́ẹ̀ ni gbogbo àwọn àfa àgbànú kò wá sí níta wá kàn nú àwùjọ wa yìí akankan o bí ọ̀kan bá ń lọ ọlẹ̀ o tá à ń pẹ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò tó sí wórówó tó mọ́ ọ̀kan ó sì tún dé. àwọn àfa ṣé bá ti máa wá lò lọ nínú. kẹ tó máa lọ bẹ àwọn àfa àgbà tẹ kọ́kọ́ dákọ lákọ̀ọ́kọ́ látọ̀dọ̀ Alhaji àgbà. bẹ́ẹ̀ni baba Alágége bẹ́ẹ̀ni baba Ọlágbàjì. bẹ́ẹ̀ni nígbà táwọn ti lọ wọn ò lọ àwọn náà làfa àgbàdo ní. àwọn náà làfa àgbàdo ní. ètò ọmọ nù àwọn tá a dákọ náà làfa àgbàdo ní. dòní. torí gbogbo ilé wọn náà dòní àfa ni wọn. bẹ́ẹ̀ni inú ilé wọn náà làwọn tòní náà ti tún wá ń yá àfa àgbà. torí tí wọn nísìn Nujumu Huda Inga Banajimu Bada Najimu. bó ti rí nù. bí Nujumu Huda Inga Banajimu Bada Najimu. bí ráwọ̀ kan bá lọ ọkọ̀ bí náà. àfẹ́wà sàmù náà lóhùn. ẹlẹ́fẹ̀ẹ́ tún já. ẹ̀yin náà fi ẹ̀kọ́ wa ni. ẹlẹ́fẹ̀ẹ́ já náà. ohun àfa àgbà ni ohun Alhaji àgbà. ẹwí. Nujumu Huda Inga Banajimu Bada Najimu. La ilaha illallah. ohun àdàbí alálùbáríkà púpọ̀. sótún takì. Adabiyatun abadiyatun baba mọ́mú àgbà tàná wọ́n mọ̀ kíní wí adabiyatun. báwọn bá ti ń pín bàtà àwọn àlẹ́kí náà. wọ́n ní bá a ti wí ni adabiyatun abadiyatun adabiyatun abadiyatun min shaykhina tajil adab. wọ́n ní gbogbo nǹkan lọ́lọ́run sí fáwọn àfáà tá à ń dákọ̀ wọn táwa náà jọ kan nù wọn. táwa náà sì jẹ́ kan nù wọn. wọ́n ní tọ́mọ yìí náà sì jẹ́ kan nù àwọn ọmọ wọn. Ọlọ́run kẹ́ bàbá wọn. Ọlọ́run kẹ́ bàbá náà. ilé wọn ò sì ní dàrú. afáàbà ntaaràn pọ̀. kí ló wá dé tọrọ wá di nǹkan wá ń dàrú gbogbo ẹ̀ wá ń jápọ̀ báyìí. àwa arógun àwọn míì máa fogun àfa. ṣé ẹ béèrè lọ́wọ́ mi ni. mo ń béèrè ni. ìtumọ̀ rẹ̀ náà ni pé àníyàn ní kálukú ọ̀dọ̀ tó ṣe. àníyàn ni gbogbo téèyàn bá pilẹ̀ tí ó bá fi àníyàn dáadáa pilẹ̀ rẹ̀ bó ṣe yòrò yóò ṣe rakọ̀rakọ̀. yóò ṣe rakọ̀rakọ̀. àmọ́ bí ẹ bá ní àníyàn tó dáa tó bá fi ń pilẹ̀ gbogbo nǹkan kò ní máa dàrú báwọn. kò ní dàrú gbogbo ẹ̀sìn wá ń dàrú gbogbo ẹ̀sìn wá ń jẹ́ pọ̀. ẹlòmíì ò láníyàn ni. àfa ìwà islam ẹlòmíì ọ̀rọ̀ tí ó sọ ọ̀rọ̀ tí ó da ìlú rú ni. òun náà máa rò ni bẹ́ẹ̀ni tí ó sọ̀rọ̀ orí sí máa rò lọ́lọ́rọ̀ owó náà máa rò. mo rò pé ibi wọn bọ̀rọ̀ àwọn àfáàdé nísìn gbogbo ó yẹ kíjọba kí wọ́n sáyìn rẹ̀ wípé bí wọ́n bá pè ọ́ bí ìyàwó sọ̀rọ̀ ìyàwó òkú ńbẹ. kò sì yẹ kó rí bẹ́ẹ̀ kó ṣe pé ìjọba ní ọba á dá sọ̀rọ̀ yín. kò yẹ kó rí bẹ́ẹ̀. torá wa la gbọdọ̀ dá sọ̀rọ̀ ìjọba. torí gbogbo ọ̀nà tẹ́ fi gbèsè ọ̀rọ̀ yín tí òfin ní dàbí Al-Qur'ani ti kọ́ yín ta ni ó tún wá padà kọ́ yín. tó bá di pé ẹlòmíì ní wá ń kọ́ yín pé ìyàfẹ́ máa ṣe báyìí. àfọwọ́ ìwà islam ṣé ntọ́ bá sojú èèyàn yàtọ̀ sí wọ́n sọ pé bẹ́ẹ̀ ni èmi àtẹnìkan a ní fàǹfà ṣètánì dá fàǹfà yẹ láàrin wa. ó sì máa ṣẹlẹ̀ nígbà míì. àwa kóra wa làgọ́ ọlọ́pàá. akóra wa làgọ́ ọlọ́pàá ò lẹ́kọ̀ọ́. ó débẹ̀ nígbà wa dé iwájú ọ̀gá kọmíṣánná pólísì èkó ní Kamsalem làbá débẹ̀ ó rojọ́ tiẹ̀ èmi náà ro tèmi kọmíṣánná wa dákẹ́ lọ Ìgbò ni kírísítẹ́nì ni ó wá dákẹ́ lọ ọwọ́ ni wo AC igbákejì ẹ̀ go and settle it for them àbá lọ wájú òun kankan àwa lọ wájú igbákejì rẹ̀ àwa déwájú igbákejì rẹ̀ ó wá wo àwa méjèèjì báyìí ó ní ẹ̀yin àfa ńláńlá lẹ́ ń jà wọ́n wá kó yín wá wájú èmi kírísítẹ́nì kí n bá yín yanjú ọ̀rọ̀ yín à ń pẹ nìkan ní captain aláṣẹ ó sì bú ẹkún. sẹ́ńpé kò dáa nù tó. Abubakar ló ń jẹ ó sì bú ẹkún.
mo wá ńgbà wá jáde mo ní. tẹ́lẹ̀ ní tẹ̀sán lọ́wọ́ yìí ọ̀dà bẹ́ẹ̀ ti ń sọ yìí tọrọrọ ara yín lè sọ. ọ̀rọ̀ mi ní ẹ lè torí pé ọ̀rọ̀ òun kàn yín kẹ́ máa kẹ́ àdọ́wọ́. wàláhì bó ti rí nù ni afẹ́ wàsílám kápẹ́nì sójà tí mo tẹ̀lé mi ọwọ́ abo ẹkún ń bẹ láyé òkè kú àwa dé ta mo ní kápẹ́nì èyí sì tún sùn. ó lè gbọ́rọ̀ tó sin ọ̀gá ọlọ́pàá sọ ni ó ló ní ẹ̀yin àfa ńláńlá méjì onímọ̀ méjì. ètí wíwù ni pé kò yẹ kó ṣe pa alábàáyé dá sọ̀rọ̀ yìí. ẹ wá ń já wọn wá kó yín wá wájú èmi kírísítẹ́nì báyìí tí mi mọ̀ nípa ẹ̀sìn wọn wá ní kí n bá yín ẹjú ọ̀rọ̀. lẹ́ẹ̀fín wá wílẹ̀ kan pé àwọn àfa kíjọba wa dá sí kọ́ bá mú kíjọba ó dá sí tọ́ba ti dàbá òun kò dá mọ́ nù. ìyáàkà bí máa yóò tẹ̀sẹ̀rù mi lẹ̀. afa lọ dọwọ́ rẹ o gbogbo tí wọ́n máa pé ìmọ̀ ni ẹ má bínú lọ jìnà sí nǹkan náà. mọ̀ pé mo wí bẹ́ẹ̀ ni afa ni lọ jìnà sí. ẹ foríjì mi sọ bẹ́ẹ̀. ètò òfin débi kọ́ máa pé ẹ foríjì mi wọ́n wulẹ̀ débẹ̀ tóbi aṣọ pé wọ́n foríjì ọ́. wọ́n tiẹ̀ kọ́kọ́ gún ẹnu olú ẹ̀ nẹ́bẹ̀ yẹn ti jẹ́ àfa. sáwọn àfa yìí náà wọ́n kọ́ ilé. ìwọ tó ń jọ mọ kéwú tí wọ́n wá ń daṣọ àfa púpọ̀ fi hàn pé ọlá àfa ó sì ń da nǹkan rú ni lọ́ọ́ yí padà. lọ́ọ́ padà dákun. torí yọ padà yí ọ lọ́wọ́. àwùjọ àwọn àfa yìí ó ti di nǹkan fa. agúnyẹ́ bọ́ọ̀lù ọlọ́ta alẹ̀ kò sọ́jọ́ lọ́rẹ̀ẹ́ bó o ti ń sọ̀sọ́kùsọ tó náà ọ̀nà láwọn ti ń tẹ̀lé ọ. tí wọ́n ṣe ṣe. àwọn sì fẹ́ lálàsí rẹ ni. ẹni tí ó gbé tán Yusuf káyọ̀ níjọba pé nígbà tí Yusuf wá ń lọ àyà Kùránì wáyé wáyé wọn ò ní gbọ́ tiẹ̀. ebe nìkan ló pe gbogbo àwọn èèyàn kalẹ̀ tó ní wọ́n tan kinní sí wọn lójú àti kọ́tìnì onídùn tí wọ́n jù sẹ́yìn wọ́n sì wọ́n pé ọwọ́ abu àfa àgbà ṣé òtájú àdábì ó fi tiwọn ọ̀sọ̀ tiwọn bàbá alájí àgbà ọ̀sọ̀ tiwọn gbogbo àwọn àfa àwọn alẹ́yọ kọ̀ọ̀kan lọ́sọ̀ tiwọn bí tí wọ́n ń sọ wá ní ẹ wo a sì palẹ̀ mọ́ nǹkan tí ọ̀dà wa ìbéèyàn kan bá jáde àwọn ìyá kan tọ́lọ́run wá ní wọn jẹ́ ìyá rí wọn pé èyí tẹ́ ń sọ yìí ọ̀dà ẹ màmá ẹjọ́ ẹ lọ wá bí wọ́n sí àwọn tó mú kinní tó kó tìdọ̀ òun náà ń bẹ láyé lónìí ń ṣẹ̀sìn lọ́wọ́ láyé lónìí. ẹrú eléyìí kò yẹ kó ti sọ̀rọ̀ mọ́. ètò ń sọ ọ́ sẹ́ mọ̀ pé ayé lónìí bọ́ ọ bá sọ̀rọ̀ síbì kan tó ṣe pé ibi tó sọ sí wọn ọ̀dà wọ́n wà á pè ọ́ wọ́n lè fún ọ pè ọ́ wọ́n lè fún ọ níyì pé àfúnlókọ báyìí. láfi ní agúnyán bọ́ọ̀lù ọlọ́ta alẹ́ kò sọ́dọ̀ ó sì rọrẹ̀. alẹ́ kò sọ́jà ń tiẹ̀. tòun ti bí ṣe ń lẹ̀hùn náà wọ́n sì mọ̀ pé hey. ṣé pé bẹ́ẹ̀ sàlẹ̀ mi ò mọ̀ kán tèmi. àwọn àfa wọn pe ìlàhí ó wá sí àgbáyé ó ní la tu'azzibni fa inni ìlàhí billadhi qad kana minni. ẹ wọ́n wá sí àgbáyé. àwọn kan wọ́n sọ̀rọ̀ yìí àwọn kan wọ́n sọ̀rọ̀ ara wọn yìí. ìwọ ọlọ́run má jẹ mí níyà nítorí pé ìyá rẹ ọ̀dá oríṣiríṣi nìyá ọlọ́run ń jẹ́ ẹlòmíì rò pé wọ́n mú bílálà wọn náà ni ìyá ọlọ́run oníranran ni látọ̀ àdìbní ẹ̀fà ẹ̀nì. ìlàhí wọn ò ríra wọn nù o wọn ò jọra wọn lójú ni o àwọn tẹ́ ẹ wò sí ẹran pé kí lè wá fi ṣe ẹlẹ́wọ̀n òun náà nísì. mo kí n rán bílẹ̀dì kọ́díkà mi. àfáà wa Islam dọ́tà àwọn alájàgbà ń lo ayé lọ́wọ́ wọ́n bá láwọn fẹ́ gun ọkọ̀ tẹ́nìkì ègùn ríjọ́ náà àwọn èèyàn bẹ láyé tí wọ́n pè mo gbé. tòun ti bẹ́ẹ̀ náà ń kọ́ wọ́n gùn yín tẹ́lẹ̀ mi ò gùn. ẹ wo babalágége àòdì onímọ̀ àáfà tọkọ gbogbo ayé tọkọ yẹn tó ṣẹṣẹ wa gun 504. ẹ wọ nǹkan blue babalágége ni ẹ rí bọ́dì àwọn oníjìnì mọ́tò tí ó lè kojú òdì. ẹ wá ẹ wo ntọ́ madama ń gùn lónìí. wọ́n ní mi ò ṣe kara àwọn èwo ní igun gbà tí ìnígun méjì pọ̀. babalágége wọ́n ní ìnígun méjì pọ̀. eléyìí náà nísìnyí gbà tí ọba sì ti takú sójú ọ̀nà ọmọ ẹ lọ. wọ́n á tún ní babalágége ni tó jẹ́ àwọn ọ̀rọ̀ mọ́tò lákọ̀ọ́kọ́ ni pé nínú mọ́tò tá a bá wọ mọ́tò ẹ̀mí ẹni tó wájú ti sanwó yín wọ́n ní gbogbo àdúrà tí ń fi ṣe ra mi láǹfààní ìwọ̀n sí sàdúrà fáwọn tọ́wọ́ pé ẹni tó sanwó mi ọlọ́run bá bàtírí yín làwọn ní à jẹ́mi náà ọ̀rà kan gbogbo àdúrà náà nínú ìṣẹ́nu mọ́lù ẹ̀. gbogbo àdúrà mọ́ lọ ṣe fún yín tán bẹ̀ wọ́n. làwọn náà fi ra pé ìwọ̀n ń lọ sàdúrà nínú mọ́lù ẹ̀ bẹ́ẹ̀ ni ó sanwó mi. ṣé wàá mọ̀ pé lónìí àwa wá ń ṣe so bí wọ́n bá pẹ̀lú mi wá sí yóò ti fọmọ kan síbẹ̀ yóò wà ní ti gbogbo ẹ̀ bá kún tán ẹ pè wọn kò ní àmọ́ bọ̀ wọ́n máa bọ̀ wá wọ́n wá fẹ́ gbé mọ́tò tẹ̀yìn lẹ́sẹ̀ mọ́lẹ̀. wọ́n tún ṣe bẹ́ẹ̀ àwọn àfáàtà náà ò sí gbogbo wọn ní ẹlòmíràn láwọn wo ní bẹ́ẹ̀ nù invitation. wọ́n bá wá ń rí i pé Senator Sali Mustapha alálọ̀
down here in Geri àlọ governor Kwara State wọ́n wà ká aṣọ wọ̀ bí àlùbọ́sà wọ́n wà da gbogbo ẹ̀ bóra àlùbọ́sà ní wọ́sọ ẹ̀ lè wọ́ tó. àwọn tàná ìbẹ̀rù Ọlọ́run náà fi jẹ́ gbogbo iṣẹ́ tí wọ́n jẹ́ àwa tó ní àfìbẹ̀rù Ọlọ́run jẹ́ mọ́ láfa wa ń ké Ilahi ọ̀kan náà wọ́n ní rí tu'adhibuni fa in àwa náà wí bẹ́ẹ̀ o àwa náà wí bẹ́ẹ̀ Ọlọ́run billadhi qad kana minni famali hilatun illa raja'i la'afwika in afa'ta wa husnu zanni famali hilatun sẹ́nà kan lọ́wọ́ wá illa raja'i la'afwika in afa'ta wa husnu zanni. Àbá òun àti àgbáyé ó ní famali hilatun illa raja'i ẹ wo bó ti rọra gbé nǹkan kan famali hilatun. àfàtẹ bá ń kó ti pé wọ́n wá sí àgbáyé wí báwọn irú wọn náà ló wí kánú tíra irú wọn náà ló wí kánú tíra ìgbà àwọn tó yẹ ká jọ ni àwọn tó yẹ ká jọ ni àwọn tó yẹ pé wọn ò ríra wọn yìí. látara àbẹ̀rù Ọlọ́run ó wà sí àgbáyé tó bá wà láfi orin mi yọ wá pé ẹrú Ọlọ́run kan wàlí yìí Ọlọ́run àfà kan wàlí yìí Ọlọ́run kan. yazunnuna bi khayran wa ma biya min khayrin. gbogbo ọmọ akéwú lónìí ẹjẹ agbẹ́sẹ̀ lé má sí àbí àwọn àfà àtàná ti jẹta ti jẹrin. walakinnani abdun zalumun kama tajri. afẹ́ wàsílám kó ogun mọ́tò tó ju tèmi lọ sẹ́mi náà ní kọ̀ọ̀kan mi tèmi náà ń jẹ́ ìtọ́ funfun sínú àbí wọ́n ń pè. ọ̀fẹ̀jẹ̀ sínú ọmọ àtọ̀ funfun jáde. pàdé ara yín tán inú yóò ti da síra yín. kódà àwa láti mú máìkì lọ́wọ́ là ń pé ànábìlẹ̀ ni ọba yin ara wọn lódì ànábìlẹ̀ ni tí ọba nífẹ̀ẹ́ ara wọn bí wọ́n ṣàdúrà kò ní gbà sẹ́ẹ̀já àdúrà ọgbà náà. sẹ́ẹ̀mọ̀ kẹ́lẹ́ bí dìmọ́ ara wa tí ó lè pé kò sì sí wà dídìmọ́ lára wa. bẹ́ẹ̀ ni síyáṣà la fi dìmọ́ ara wa. La ilaha illallah. àbó ò láṣẹ wájú Ọlọ́run wa báwọ́ pa. bẹ́ẹ̀ ni èpè wọ́n sì sẹ́lẹ̀ ra wọn. bẹ́ẹ̀ ni àwọn ni akọ́dàwọ̀ kíra wọn lónìí Akọ́dà. kọ́dà títọ̀ kí gbé kọ́dà kí nítorí ó gbé. bó o láwa ṣe wájú Ọlọ́run gbogbo ẹni tí ń gbọ́ wa lé gbogbo ẹni tí ń gbọ́ ètò Ashabul Janna ní Diamond 88.7 láàárọ̀ ẹ dákun ẹ di ọ̀rọ̀ yìí lọ́wọ́. àwọn àfáà kan ti lọ péjọ wọn ní kí ló tà lé àríbi péjọ sàdúrà mọ́lẹ́rì gbogbo tí ń dàrú wọn ni àwọn tí ó jòkó mẹ́rin nǹkan. sàfẹ́ràn ara wa dẹ́kun tọ́lọ́ wọn wà gbàdúrà àwa la fẹ́ràn ara wa wọ́n ní yìí tó dá wa lálẹ́ eléyìí ń padà bíyà ni eléyìí ń bá àwọn mọ̀rẹ̀kàsí ni eléyìí ń bá àwọn àgbárígidoma ni eléyìí ń bá àwọn sòmọ̀rá ni àwọn wọ̀nyí náà wọ́n ń ṣe ń kójọ lánàá ni wọ́n ń ṣàdúrà lọ́lọ́wọ́n sì ń gbà. tòní ní ìsìn wọn ni tẹ́ ń mi ò lábí àdúrà. àwọn ọlọ́bí àdúrà kan wọ́n làwọn dàbí àwọn pè wọ́n làwọn dàbí àwọn àwọn ibi àwọn ọlọ́wọ́ wọn làwọn mọ̀rẹ̀kàsí wọ́n làwọn mọ̀rẹ̀kàsí ni mo ṣe àwọn ọlọ́wọ́ wọ́n làwọn sòmọ̀rá wọn pè tani bá àwọn sòmọ̀rá sí kọ̀wájádù ọgbà mọ́ àwọn tà náà ni wọ́n pè tọ̀ àwọn afásùkì náà ti dé. bí wọn ò sì dé bí màmá àgbò dé wọn ò sì ní bẹ̀rẹ̀. wọn ní bàbá wa làbí kíjọba náà ti dé wọn mọ wọn àrètí ìmọ̀ wọn àgbà bàbá wa dé wọn àgbẹ̀ ìwọ náà ṣe sí. ètò wa ń bẹ nínú àwọn àmọ́mọ́ tó ti dé tẹ́ dákọ̀ ọ̀hún tí wọn àrí lágbájá ó lè dìde fúnra yóò sì wá lọ. àti débẹ̀ náà àwárí yín àfàgbà lòun náà o. àfàgbà sí lòun àfàgbà alágbájá tí ì dé kí ló ṣẹlẹ̀. gbogbo àwọn bàbá wa lábìdún àfa lábìdún wọn ní káyìn náà ò ṣe sí. ebi tí ń gbé ń bí okun yẹn bá fẹ́ kó máa nù. àfa àtẹrẹ wọn ní káyìn náà ò ṣe sí. àdúrà àfọmọlẹ́yìn gbogbo àdúrà bàbá ọmọlẹ́yìn wọn ní káyìn náà ò ṣe sí. gbogbo àdúrà tí wọ́n ti sẹ́nu lẹ́làárọ̀ wọ́n wàá dájọ́ fọmọ tí wọ́n fẹ́ kó. ọmọ tí wọ́n fẹ́ kó wọ́n á dájọ́ bí wòlímọ̀ fọmọ tó fẹ́ ké Kùránì. tó fẹ́ ké Kùránì. nẹ́bí lálùbáríkà ní gbogbo ẹ̀ fi kúrò ní. àmọ́ ẹ wá débi òde mi wòlímọ̀ wọn ṣe ìjà wọn bá túká bẹ́ẹ̀ náà ló ṣe ń jò ní láwọn ni wọ́n tún wọn. èyí ò nìkan ni ní bá ní báyìí nísìn àfáwẹ́ wa Islam wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run fún ogún ìṣẹ́jú. ní sùúrù àwọn méjì ni àwọn méjì ni ọ̀wọ̀ kí lọ wà lè tó báyìí. àwọn méjì ni ẹ sáwọ méjì mẹ́ta ni ẹ tiẹ̀ sáà sí ẹnìkan náà ṣe ń jó ní ìta èé ṣe. kí lọ wá dé báyìí Ọlọ́run máa ṣàánú wa. àwa méjì lẹ pé àní sẹ́ni ẹnìkan náà ṣe ń jó ní àdáwò kankan fún ibi tí yìí láti fún. àfáwẹ́ Islam gbogbo bàlá àmọ́ rántí ìmọ̀ọ́mú àgbà tàná Allahu Akbar. bí wọ́n bá jókòó báyìí tí wọ́n bá ti nítọ̀ àfàkùnmùlà ètò tá a tò kalẹ̀ aníkà fi hàn yín. òun náà ni wọ́n pè. àfáwẹ́ Islam òun ló ṣe wá sí kẹ́ ẹ̀ tó bí yá lónìí kò sí ní tó burú mbẹ̀ á sì lọ. aláwọn náà ó tó máa kà. àwọn náà wọ́n máa pè. àfa àtọ́ bá a sọ̀rọ̀ lọ́mù. La ilaha illallah. bọ́mọ̀ kẹ́sì kékeré àwọn kò mú wa. àwọn kò fọmọ ní lówó
ẹ wo bí wọ́n ti lò gba tiwọn ẹ dákun ẹ jáwa tò nínú ilé ẹ má jẹ́ àfi kéétà jòkó mọ́ ẹ má jẹ́ àfi ẹ̀gàn jòkó mọ́ ẹ má jẹ́ àfi ṣe tiẹ̀ ń ṣe tèmi jòkó mọ́ a kàn máa wá bọ́ra wa lọ́wọ́ asalaamu alaykum torí ó sì da torí àyín kọ́ o torí àkíyàmá torí àyín kọ́ torí àti bọ̀tán ni torí àti bọ̀tán ni. torí pàtí bọ̀tán tẹ́ ẹ. nǹkan mi bẹ títí dà sọ nísìnyí àbí kéèyàn fásitì yìí dákẹ́ lérí ibẹ̀ tó bá lọ sọ ọ́ pé nǹkan ti dàrú. nǹkan sì bàjẹ́. ìdákẹ́ rẹ̀ jọ jẹ́ pé tí n bá sọ ọ́ lè ba nǹkan jẹ́ ló fi dákẹ́. ìsọ̀rọ̀ rẹ̀ wá ń bẹ bí nǹkan mi sọ̀rọ̀ ni ìbá ti sọ̀rọ̀ nísìnyí nǹkan wọ́n dàrú yà sọ̀rọ̀. bí n bá sọ̀rọ̀ nísìnyí o nǹkan yóò dàrú sọ̀rọ̀ bá sọ̀rọ̀ lọ́rọ̀ tó dáa. pé ọ̀rọ̀ yìí bó ṣe yẹ kí n ṣe sọ́ọ̀rì àbí tí n bá ní mo sọ ọ́ àárín ara wọn ò ní tó yà á dákẹ́. afáàbàsán ẹlòmíín sì mọ ọ̀rọ̀ sọ ẹ wo ọmọ wa kan tá a jọ ń jọmọ kí lọ́dọ̀ wọn alájí àgbà à ń pè ní Abdullahi ibn Salman al-Adabi al-Amani ẹnìkan sọ̀rọ̀ nípa baba aléèlá ọwọ́ àgbàyìlá ọlọ́njọ́ dá fún Abdullahi ibn Salman ọwọ́ jáde wa ọwọ́ fèsì ọ̀rọ̀ yẹn ọmọ àfa àwọn nù ẹ̀gbọ́n àfa Razaki kọ́ sí mọ̀ mi ọwọ́ fèsì ọ̀rọ̀ ó tún wá mú kẹsẹ́ẹ̀tì babalágége wá tí wọ́n fi sọ̀rọ̀ bóun nílé kéwù ṣe ṣẹlẹ̀ lábẹ́kúta bóun ni wọ́n jọ ṣe ṣe bóun wọ́n jọ ṣe ṣe papọ̀. ẹnì kí wọ́n sọ̀rọ̀ òun ni wọ́n sanwó fún babalẹ́ ìlànà wọ́n sanwó oṣù sẹ́rẹ̀ fún ni babalágége ọwọ́ play bí babalágége ti sọ gbogbo ọ̀rọ̀ báwọn ṣe ṣe hayat ọwọ́ play ẹ̀ sẹ́ẹ̀rì kò béèbú bá a ti ní kẹ́kálukú ọmọ bá ọba di pọ́rọ̀ tẹ́nìkan sọ kódà má bẹ gbogbo eléyìí bú ni àfa àtọ́sọ̀rọ̀ lánàá ó ti ọwọ́ àdìo ìsà tó ṣe rẹ̀ ṣe rí ẹ̀mọ́ tó ṣe rẹ̀ ń bí yíò náà ní ọláròyìn bí Yorùbá máa gbọ́ babalágége tó ọba tí ẹ̀mọ̀gbà tí wọ́n ló gbà kéṣẹ́ tí wọ́n máa lọ gbọ́ àwa máa gbọ́ ìmọ̀ ń bẹ́ ń bẹ́ tó ọba máa láyé àgbà lọ gbọ́ kéṣẹ́ tí wọ́n ìmọ̀ ń bẹ́ ń bẹ́ bàbá ìyẹn ṣe tú kéwú báyìí bí pé sojú wọn gan làlùkùránì fi tùránì kú tútù kìnìkan kí á sì mà gbogbo babalága náhàwù wọn fi ń tú sọ́ọ̀fù wọn fi ń tú bàbá mọ bàlágà tó ọmọ sọ́ọ̀rì bàbá ọmọ tútùkùtù ni ń bẹ lára wọn kí lè wá débẹ̀ nínú mímọ̀ tẹ̀ ní bàdó Àlàjí Àgbà àmọ́ bọ̀ bá súnmọ́ wọn kọ́ ọ gbọ́ wọn ò lè mọ bàbá. sẹ́mi kí wọ́n polówó kéwú lé àwọn Àlàjí Àgbà ìmọ̀ ni wọ́n polówó wọn ìpolówó kéwú ìmọ̀ ni wọ́n polówó nulẹ̀ àwọn Àlàjí Àgbà òun lọ lálùbáríkà kéwú pọ̀ nísìn kéwú ti pọ̀ jù. bẹ́ẹ̀ ni alimọ̀ pàdé ọ̀kan jọ ní òun mọ̀ yálà ya kéwú tó tún ní yálà ya. ìyá wọn tún ní yálà ya ń bẹ́ ń bẹ́. afẹ́ wa Islam ṣe mọ̀ pé eríire kì í fẹ́ kéèyàn ó ṣeun àmọ́ nulẹ̀ àwọn Àlàjí Àgbà wọ́n máa fọ́ọ̀sì yẹn pé máa bọ̀ wá sóríire náà ó sóríire yìí ni. àjẹní ń pàfọ̀ sóríire bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ ọkọ̀ yóò dà fún ọ. yóò dà fún ọ nulẹ̀ àwọn Àlàjí Àgbà nù ni. ṣe mọ̀ pé ìjẹ́ èèyàn kì í sábà wá yàn kì ìjẹ́ èèyàn. àmọ́ nulẹ̀ àwọn Àlàjí Àgbà wọ́n fàyàn ní pé àló jẹ́ èèyàn sẹ̀ lójú ọ̀nà mímọ́. ìtò òun wí yóò ṣe máa wí inú ilé yín wàá wí kí gbogbo yẹn gbọ́. wàá wí kí gbogbo ayé gbọ́. ọ̀rọ̀ ni. Afọlábí àsọ̀rọ̀ lẹ́yìn a fi dúpẹ́ fún bàbá wa president Bọ́lá Ahmed Tinubu president Nàìjíríà ṣe yínníyínní kẹ́ni lè ṣe mí wọ́n mú Alhaji wa Isahaka Aládàá wọ́n fi jẹ olórí àwọn tí ń káyàn. sẹ́ńsọ̀ mo gbọ́ láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni Ọlọ́run bá wa san president wa lẹ́sọ̀ olórí Alhaji wa Isahaka Aládàá abáyín bẹ Ọlọ́run ìbẹ̀ lọ́run ni kì í àrí ilé kí yín abáyín bẹ Ọlọ́run ni kọ́ sàmọ̀nà yín o kọ́mọ̀dé ẹ̀ sì ṣe o tọrọ ọmọ tiwa ni ọmọ tiwa nu Ìlọrin wa ni lákùn Ọlọ́run ọmọ bàbá wọba Ìlọrin ọmọ bàbá wọba Ìlọrin sí ni abáyín bẹ Ọlọ́run Alhaji Isahaka Aládàá Ọlọ́run ní jẹ́ ẹ̀ sì ṣe o má fi ipò tí wọ́n fún yín má fi bà yín ló kọjá o ipò tí wọ́n fún yín má fi bà lọ́rin ló kọjá o gbogbo ìyẹn alátìlẹyìn wọn pátá tọrọ ìfiribo ti rí Ọlọ́run ọba ṣe dáadáa fẹ́ yìí náà. ọjọ́ ìdúpẹ́ yín fọ́lọ́run kò ní dọjú èébú. àmín àmín. ọjọ́ ìdúpẹ́ yín fọ́lọ́run kò ní dọjú èébú. àṣẹ ẹ̀ sọ̀kalẹ̀ Ọlọ́run ní jórí bẹ̀ fún yín. àṣẹ tiẹ̀ padà wálé. tẹ ẹ bá rẹ lómi lẹ́nu ọ̀nà yín kọ́ wá kí yín pé ẹ kú oríire kò bínú yín o. kò bínú yín. yín retí ọjọ́ tó mọ̀ pé tọ́ òní tó sọ̀kalẹ̀ yín mo wá kí ọ pé ọ sọ̀ọ́rì. àwọn kan dúró dè yín. ẹ sọ̀ọ́rì. àdúrà làwọn mọ̀ ṣe nísìn. àdúrà làwọn mọ̀ ṣe. jọbọ̀ rí jórí ṣe o
sẹ́ẹ̀rí pé jọ́ ti dáhìá dé èrò tó rí pọ̀ ju ìjọ tó rí sẹ́ lọ. ẹlòmíì ò tiẹ̀ mọ̀ ń jọ náà. ẹlòmíì ò mọ̀ ń jọ tó rí sẹ́. àmọ́ ń jọ tó dé kálukú wá ń pé àbọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run dáhìá àbọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run dáhìá àbọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run dáhìá kálukú wá ń ṣàdúrà fún pé ọlọ́ọ̀rẹ́ ó sì bọ́ọ̀rẹ́ nítorí kéèyàn máa dùnnú. nítorí kéèyàn máa dùnnú ni. àfáà Islam àwa àfáà àzàmọ́ níwọ̀nyí ní sáà ń du ọjọ́ alẹ́ báyìí. kéèyàn sì dùn lọ́dà làwọn tá a fi ń dákọ̀ ń fi lóko. ni wọ́n fi lọ́nu òfin tán. wọ́n fi sẹ́kù. bọ́ ọba lọ ọmọ bàbá wọ ọmọ híyà á pè lọ́wọ́ bàbá dámọ̀ràn mọ̀kádámù àgbà fún gbogbo lọ́rin lọ́wọ́. ilé ni ọ̀parẹ́ wọn kò sì ní parẹ́. wọ́n sì ń sọ̀rọ̀ bàbá lágége mi ò sì mọ̀ wọ́n. máa kọ orí agége ọba bàbá lágége tò ní bẹ̀. kọ́dà bò dágége náà ńlọrin ọmọ rí wọn. ńlọrin yóò rí wọn. ó rí wọn kò sí ìlú tó dé tó ní bàbá. ìmọ̀fà alábìdùn khalifa mbẹ́mbẹ́ alábìdùn ńlánu ni. ìmọ̀ bàbá àgbárígidò mọ̀ wọ́n ní èèyàn jẹ́ ẹgbẹ́ ni wọ́n. sọ́gbà ìgbìdò mà. kọ́dà bí ojú kó sì ná àgbárígidò mọ̀ ó sì kọjá ó rí. wọ́n sì tún bẹ́ ń lé wọn. àbí kí ni. ilé náà ní dàrú o. àmín. àfọ̀hún wíìrì dínú. ọ̀hún nù. láti wá sí ń bá a bọ̀. àfẹ́ ilé ha wọ́n bẹ̀ ń bẹ̀. bàbá wa alájí àgbà tó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bàbá ní ìmọ̀ àwọn alájí àgbà kò rí bẹ́ẹ̀ ọba alájí àgbà ń bẹ́ẹ̀ báyìí. ọgbà àlùbáríkà ń bẹ́ẹ̀ mẹ́jọ jímọ̀. ọgbà àlùbáríkà ń bẹ́ẹ̀ mẹ́jọ jímọ̀ ọ̀la náà tún ni. bó o sì ló gidi ọba yunifásitì. ọba ń bẹ. ọ̀kan rú ẹ̀. ẹyọkan rú ẹ̀. tọ́lọ́wọ́n ọ̀dà kun tí ó tún jóun náà bímọ rẹ fáwọn tí ọba yóò tún bímọ rẹ fáwọn tọ́lọ́wọ́n bá tún yóò tún gbé fún. àmọ́ kan rú ẹ̀ ni. ọ̀kan rú bí sì ti máa gba bàbá láyè ń pa gbogbo tí wọ́n bá dáre ti máa alálùbáríkà jóun náà ní. yóò tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní gbogbo àwọn ìlú tí wọ́n ti ń wá. ó ti dé bẹ́ẹ̀. ẹ jẹ́ a dúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. torí pé bàbá ò sọ pé ẹni tó fẹ́ dáa fún kọ́mọ̀ dáa fún. wọn sọ̀rọ̀ pé mo ti gafara kí mo ti gòkè odò. bàbá náà bá já kọjá. àwọn òwí bẹ́ẹ̀ rí. bàbá òwí bẹ́ẹ̀. gbogbo àwọn tẹ́rí tí ń bọ̀ náà wọ́n ń tò lẹ́yìn wọn náà. ìwọ náà má wí bẹ́ẹ̀ má wí bẹ́ẹ̀ ìwọ náà má wí bẹ́ẹ̀ ṣé wọ́n lọ́n gbé bẹ́ẹ̀ lónìí. àwa ti gbé àwọn ti dókè náà kò sọ́nà mọ́ ọ̀nà ń bẹ. tó a bá ti ṣe nǹkan ẹnìkan gbọ́dọ̀ correct wa pa ṣe ṣe. a correct rẹ. a correct rẹ. àfikọ́ má wí tó bá jẹ́ tiwa. a máa correct rẹ. àkọ́dàbọ̀ ọba sọ̀rọ̀ kéwú tí ò rí bẹ́ẹ̀ àwọn ò lè dákẹ́ tó rọ́fíìsì yẹn la wà. bẹ́ẹ̀ni kò sì ní í ṣe kódà lójú ogun wọn correct ànábì lójú ogun. kò ní í ṣe èébú ń bẹ̀. bẹ́ẹ̀ni mo ní kò ní í ṣe èébú ń bẹ̀. kò ní í ṣe èébú ń bẹ̀. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ o bó ti rí ni. ẹ wọ àwọn sàbẹ̀ tuntun fẹ́ dàpọ̀ yìí àkọọ́lẹ̀ ni bó ti rí ni. bó ti rí ni. n tí ò ní jẹ́ adákẹ́ ni pé bẹ́ẹ̀ ti ń kọ́ mọ́ ń kéwú làwa náà ń kọ́ wọ́n wàá rògbò lódò ni a. wọ́n ṣe bí wọ́n tiẹ̀ ní ṣe bí àbó òótọ́ ni tẹ̀ ń wí. wọ́n kọ́ máa di páwọn náà máa wá lọ kéru àbí ká sọ pé bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ kọ́ o bó ti rí ni. torí yìí ò ní tó jẹ́ àtakò yín pé bẹ́ẹ̀ kọ́ ni pé tẹ̀ bá wí dání pé àmọ́ ti ń ṣe yín tẹ̀ fi wí yìí hùn. tọ̀ torí nǹkan míì máa ń ṣẹlẹ̀ mí. àwọn ọmọ màá pé wọ́n sì ń bẹ́ẹ̀ jọ náà wọ́n dákẹ́ adẹ́kẹ́ bọ́rọ̀ ti rí ni. ó lè jẹ́ pé ẹsẹ̀sẹ̀ jí kí ojú ọmọ kìlẹ̀ àti tíra. ńlọjẹ ń ṣàdúrà fún Abdullahi ibn Salman ẹ wo bó ti gbọ́rọ̀ kalẹ̀ ó clear part 1 part 2 part 3 part 4 part 5 ní ọ̀rọ̀ ó play cassette bàbá completely tí bàbá yanjú èmi àti bàbá aléla bàbá yanjú ẹ̀ dáadáa ọ̀rẹ́ mi ni ọ̀rọ̀ tí ò rújú ni. ẹ dákun gbogbo ohun tí ó bà nǹkan jẹ́ tí ó dà nǹkan rú ẹ̀yin bloggers nípa ń tẹ̀ ń ṣe láyé lónìí ẹ dákun ẹ má ṣe ẹ wò mọ́mọ́ àgbà tòní àfàdà sókè tòní adamallahu hayatahu dákun ọlọ́run má jẹ́ ó sì sí bẹ́ẹ̀ ni. àmì o àwọn tí kò sì ṣèṣì báwọn wọn ò ní wọlé wá báyìí. ìmọ̀mọ́ àgbà tòní ẹ wùjọ́ títí ń bẹ nínú ayé àáfàá nífa ààrí lórí social media yìí kò sódùwẹ̀ tó lè sọ fún òun rí ń bá tiẹ̀ lọ ní àmọ́ gbọ́ ọlọ́run ní ń gbé ọ sórí social media àmọ́ dídé bẹ́ẹ̀ tó dé bẹ́ẹ̀ ọ̀nà àrà ọ̀nà àlùbáríkà ọ̀nà eríire táyé ò tún máa tọrọ ọrú ẹ̀ ló fi dé bẹ́ẹ̀ àfa Imam Dasuki ọbọ̀ orí media ní sàbí ọbọ̀ bẹ́ẹ̀. kọ́dà wọn wá gbé kan jáde mi àti kọ́ ọmọ kéwù kọ́dà wọn ò dé fìlà. tọ́jú ní ká ọmọ kéwù lọ. sani nígbà tí wọn kọ́ ọmọ kéwù dé fìlà mọ́ àti bọ́lá àbárípa nẹ́bí náà mọ́ jáde ìjọ mi sí èdè fìlà. ànẹ́bí náà wọn ní ìjọ mi bìlá àmọ́ àlá kàlàǹsùwà. ọ̀dà mo fẹ́ béèrè kan lọ́wọ́ kò sí ní dé. mo fẹ́ béèrè kan lọ́wọ́ yẹn. nígbà tí afẹ́ká yìí la tọ ẹ̀yin náà wọ mọ́sálásí ẹ̀ sàlọ́lá nígbà tí wọ́n gbà wọ́n ṣe sáfù tí wọ́n sì ká wọn ẹ wá rí i pé ìmáàmù tó ṣáájú ọwọ́ jàlábíà kò dé fìlà ṣẹ́ta bá kírun lẹ́yìn sáà nírun. ànírun dáadáa. kẹ́rí. ànírun dáadáa. tí ò dé fìlà. kí á ní. àfọ àwa ẹwà Islam. èmi náà mo wí ewì jáde àfọ àtọ́ba ṣáájú òun tí ò dé fìlà ànírun nǹkan kò ṣerun wa
tí màmú ń ké Kùránì lọ ra ẹ̀yìn tí ó sì dé fìlà. bẹ́ẹ̀ni ẹ lọ Káírò àwọn tiẹ̀ tó fi sẹ́ẹ̀tì kì. ẹ̀dùn ajẹ́ sí pé ṣe rí Islam dá o àwọn tó fi sẹ́ẹ̀tì mo gbádùn yìí làárọ̀ yà fẹ́ wà Islam. àwọn tó fi sẹ́ẹ̀tì kì. àfẹ́ wà Islam ẹ̀dùn náà. trọ́sà ní sọ́túnìkà ní òmù tí ọba ti wọ́ ní. ọgbọ̀dọ̀ kọjá ikún sísàlẹ̀. ètò ọba ti kọjá ikún ó ti mú. àmọ́ ẹ wá wọ mọ́sálásí ẹ wá kàn mí pé àfa Buhari ní sọ́tún sáà mo wá wọ shirt kò sí nǹkan kan. mo wá wọ trouser tó kàn. kò sí nǹkan kan ó wà òkè. àwọn èèyàn nírun. dáadáa. ìwọ̀n tó yẹ pé ẹ̀ ń sálàm báyìí dé àwọn ẹlẹ́kọ̀ọ́ máàkì ni. Islam mọ̀ dáa o. Islam mọ̀ dáa. ẹ dàgbẹ́ mọ́ bọ̀nà yìí jẹ́. òhò ní ọ̀fara mọ́. kọ́ fara mọ́. òhò ọmọlúwàbí ẹni ajá kí ọlọ́run náà ló ní gbogbo ẹ̀ òhun kò ní irun lé yín nù. irun lé wọn ni. irun lé. La ilaha illallah Muhammadu Rasulullah. mi àgbà fama flagi gbogbo nǹkan ẹja wọn kì í bẹ́ẹ̀ ẹ má kì í bẹ́ẹ̀. ọwọ́ wọ̀sọ̀ tọ́ kẹ́kẹ́ ìwọ wá wí láwà ní kó wá tún wọ̀sọ̀ ọ̀sàpọ̀nlé fún Islam. ọ̀sàpọ̀nlé Islam. ọ̀sàpọ̀nlé. àfa àṣìwọ́n lónìí wò dé fìlà bàbá àmọ́mọ́ àgbà lánàá kọ́dà mọ́mọ́ àgbà lónìí ẹ̀ẹ́rì wọn òun ìwé àgbà mi yóò sì fáin. ọmọ òkú ẹwà bá Islam. ok kí n wọ agbádá one kí n tún wá mú èyí tán mọ́ wọ́n ti pè èyí tán tún dàbò Falimara Alikimba. mo tún wá fi lé. ẹ tún wá wé láwà ní sẹ́yìn pàmò kan tó wé láwà ní wọ́n tún wá mú aṣọ lẹ́rùn tó ń bẹ. ẹ ní rí wọn èyí náà pé àwọn àfààní bọ̀ wọ́n wá sẹ́wọ́ àkùnmọ̀ọ́mọ̀kùn. àfikọ́ lọ́wọ́ jẹ́ èèyàn ní mọ́tò tó ní èsì oògùn ní ọ̀fà olú ẹ̀. kò sí kankan àwọn tí ń ṣe oògùn ọ̀làlà ṣe wọ́n máa nù ún rẹ̀. oògùn ọ̀làlà ṣe wọn kí láwà ní ó sì tóbi ànábì náà máa ṣe ìjọ mi. tí ó tóbi bàbá. yes ìjọ mi kò sì ní wé láwà ní yóò dé fìlà ní. Allahu akbar. ànábì gbà mí ìmọ̀ lọ́ ń gbà mí rọ́jìlá ni yóò kẹrin lẹ́sẹ̀ ni kò ní ṣe kíni kò ní gun ẹṣin kò ní gun ìbáka wọn ni ànábì náà lọ àti tẹ bá dẹ́yìn tí ń lọ gá. àfa ńláńlá ni. ẹ̀bọ àfa ńláńlá tí ọ̀rọ̀ ń lọ tẹ wá pàdé wọn pé anakumula kò jẹ̀bi. tó gbogbo nǹkan wá bí búyàn lùbúta wà yìí. ọba lọ ọ̀rọ̀ ta lọ́jà kò ṣe kankan. wọ́n ní akadé àlìfà mẹ́fà bá ẹ̀sìn wọn arìn kí lẹ́gbẹ̀ẹ́ igi ẹlẹ́sẹ̀ ń kutu. ànábì náà máa rin irun rí bẹ́ẹ̀ ìrìn ibú ni ìrìn ìmọ̀ lọ rẹ̀ jẹ́ onírìnrìn àbòsí kọ́dà níbi ìlọ ọjà fún rẹ̀. ọ̀nà tá a bá gbàdé àfa tó ẹgbẹ́ wa mú sọ́bìrì lọ́wọ́ ìwọ́n lọ aha ọ̀pọ̀lọ́ tí mọ́tò tẹ̀ pa lójú títì ọ̀pọ̀lọ́ tí mọ́tò tẹ̀ pa àbí asínrín tí mọ́tò tẹ̀ pa kí ni èsì. wọ́n fẹ́ lò ní. tó bá yẹ pé bá mẹ́nu tí ó yà pé ká lo asínrín àbí ọ̀pọ̀lọ́ tó bá yẹ pé bá ń bẹ̀ ń bẹ́ kémi ló èmi èké. èmi náà ò tí ì ké yìí. tó bá yẹ pé òsìdé kọ́ mọ́ káfọ́ mọ́ sí báwọn. sọ́dà káfọ́ òsì arọ́bí kí wọ́n mú adìẹ ààyè kí wọ́n máa wá nù ní abẹ́rẹ́ wọ́n máa nù ní abẹ́rẹ́ títí tẹ̀mí rẹ̀ fífọ́ wọn wá lọ sọ wọ́n ní àárọ̀ bíi sọ́dà kábò sí. àwọn tí màá ṣe báwọn yìí sàfà. gbogbo ẹni lọ́gbẹ́ ọ̀dà káàfà kó fi ògógóró lo ẹbu. kí ló kan àfà pẹ̀lú ògógóró ṣé ń bẹnu ẹ̀sìn rẹ̀ ni. wọ́n ní wọ́n fi lo ẹbu ni. kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. afẹ́ waslam àwọn èèyàn ṣàǹfààní lára yín láàárọ̀ ìgbọ́. ok ọ̀dà mo fẹ́ lọ kírun àwa mọ tí ń ṣẹlẹ̀ àsìkò bá dìtì láwa yìí àfa wa mú pààrọ̀ bíi 15. fẹ́ẹ̀ mọ tí wọ́n gbé pààrọ̀ bíi 15 kìíní táwọn bàbá wa ń sọ̀nà àmọ́ báyìí ara mọ́ ẹni òǹdè mọ́ndé sẹ́ẹ̀ mọ́ndé mo wá wò pé ọ̀gbọ́ àsìkò bá dìtì láwa yìí àwọn adé pàpà pòpò mo wá mú bíi 15 mo tò mọ́ra wọ́n ṣáájú àwọn jàmọ́. àtàwọ̀ elédè náà wọ́n ìran. wọ́n fi ràn. àwọ̀ elédè náà wọ́n fi ràn. àwọn ajá náà wọ́n ìran. sẹ́ẹ̀ mọ̀ pé bọ́ọ̀ ti wù kí kíní kan ṣe tó ẹlẹ́dẹ̀ ọ̀dọ̀ yọ. wọ́n á fàwọ̀ èyí wọn náà ṣe. ìdáhùn tẹ́lẹ̀ yìí ni pé ànábìyẹn tẹ̀ bá ń lọ ìsọ yín ni pé ẹ̀kẹ́ àtàrí kò sí. ojú gbogbo ànábìyẹn ọ̀dà kọ pàrọ̀. làwọn ọmọ akibatun min bayni àìdí ọlọ́wọ́ kẹwọ́ àti àgbáyé. wà ní ìdàkàlẹ̀ fẹ́ náà min amrillah. ọ̀rọ̀ parí. náà ni pé fi ọ̀rọ̀ rẹ àìfọ̀rọ̀ tí sọ́dọ̀ Ọlọ́run mọ́ ibi ẹ̀ fi ń tì sí yóò sì padà yíwọ́. kẹ́yìn ara ilé ẹyọ kan ní 7 billion. ilé ẹyọ kan 7 billion. ẹ̀dùn èwo tó lè yí òun wọlé tún gbọ́ yí òun. àbáyọ̀ wà sáyẹn ẹ̀ máa kàwé ní sí pé. àmọ́ kìí ṣe Nàìjíríà. ìlú òtún wà ní. ọ̀dà irú ilé ń bò lẹ́wà sí gbà bẹ́ẹ̀ bá gbà. ẹ tún máa gbọ́ odidi ẹnìkan náà ní rántí ìwúyẹ o nínú àwọn èèyàn wa
ó tún wá ra hòtẹ́ẹ̀lì ẹyọ kan 12.9 billion. ṣé property náà nù. náà ni. àṣewá nílẹ̀ àjẹwá Nàìjíríà. ẹ wá ṣe tẹ́lẹ̀ níná sẹ́ẹ̀rì náà tàn báyìí lọ́gọ́rùn-ún mẹ́rin ọdún. ọ̀dà àwọn èyí tí wọ́n ti gbà náà rí tá a ti gbọ́ náà bó wọ́n sowó ẹ̀. wọ́n bá wa kó pamọ́ nì. tó tún kó yìí náà pamọ́ ni. wọ́n kó yìí náà tó bá gbà tán wọ́n kó pamọ́ fún wa. tó bá ṣe pa kó pamọ́ náà lẹ́ ń kó pamọ́ tẹ̀ fi ṣe tó yẹ kẹ́ ẹ ṣe ẹ̀ ní lábọ̀. ibi tá a fẹ́ kẹ́ ẹ lọ lẹ́lọ́. àwọn rìpọ́ọ̀tù ni. èké ṣe pé ṣe pé. àmọ́ ẹ gbà ẹ wá pé tí ń jẹ àwọn tálíkà ń yà ẹ yà sílẹ̀ yìí ẹ yà sílẹ̀ yìí ẹ yà sílẹ̀ yìí. 12.9 billion yìí tó wọ́n ló fi kó hòtẹ́ẹ̀lì yìí àgbà ọ̀ya ọ̀gá NEPA afẹ́ rí gbogbo yín èló ni gbogbo tí ó ṣe náà wa tí ó fi mọ́ta lọ. ẹ tó dá kó owó mi nù owó mu. ok 7 billion tó fi ra lé ẹyọ kan tí ọmọ gbé. ọ̀tọ̀ ẹ sọ sí ètò ìlera ẹni tí ó bá gbádùn kò sí pẹ̀ ń sanwó mọ́ ẹ máa fi tọ́jú wọn. tí ó bá ti sí yìí. èyí tó wá gbà lọ́wọ́ emele bàbá parí. níbo ló ń wá. tóun sọ owó di à ń lo káàsì kò no cash nísìnyí gbogbo ní àwọn estate tọkọ tí ìjọba ti gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀ kí wọ́n tún ta ìhùn náà owó rẹ̀ kí ni kò fi ṣe. ẹni tí ọba nígbà tó lóúnjẹ dé kí gbogbo nǹkan rọrùn kó jọ dé. ok àwọn ọmọ fẹ́ kàwé yìí náà lẹ́nu àwọn ọmọ kàwé wọn ó kéwú kí ètò ẹ̀kọ́ rọrùn. ọ̀dà owó tó sọnù ní NNPC káwá sọ pé a rí àmọ́ bí òkè rí wọ̀. ká sọ pé ní abẹ́ ti rí. wọ́n rí. ọ̀dà ẹ̀ lóun jẹ́ rí tẹ́ ẹ bá tún rí òun náà ìtàbí ṣe ń bẹ̀. òun náà ń bẹ̀. àmọ́ lópin ìgbà tẹ́ ẹ bá ń pẹ́ àgbà yìí lọ́wọ́ eléyìí àgbà tọ̀ lọ́wọ́ ẹ̀ wá fi ṣe tọ́ ẹ kẹ́ fi ṣe àmọ́ bí ọ́rá sí. bẹ́ẹ̀ náà lẹ́ ń bá ń pín ni. bẹ́ẹ̀ bá ṣàánú wa Ọlọ́run ó ṣàánú yín bẹ́ẹ̀ sì ṣàánú wa Ọlọ́run ò ní ṣàánú ẹ̀yin náà. ẹ gbọ́ pé àwọn àfa àlákọ́ fi bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni ibi tí iná dénú. ibi tí iná dénú ni. gbogbo ẹ̀yin olóṣèlú wa ó sì dọwọ́ yín ẹ má dá wàhálà alẹ̀ Ọlọ́run ó kún yín lọ́tún yóò kún yín lósì ntí kálukú yín ń fẹ́ Ọlọ́run ó fi lé lọ́wọ́ ẹni ọlọ he ẹni ọlọ bí ẹni ọlọ sí ẹni ọlọ dí ẹfọ ọmọ àyà ṣe. àmọ́ tẹ́ fi rí i ṣe ẹlẹ́nìyàn rí sí a. ẹlẹ́nìyàn rí sí a ni kì í ṣe pé mi náà lọ kówó mi. ẹ̀sánú tálíkà. ẹ̀sánú tálíkà. ìgbà tí Ànábì Yusufu ti ń pé ìyá ní alákàzá ìnìlẹ̀ àrùbí. bẹ́ẹ̀ni ìní hafizun alim ìtọ́jú owó ibẹ̀ ni pé ọlá nìyẹn kóun fẹ́ fi ṣeré. mo fẹ́ tún lu ṣe mo fẹ́ kébi ó kó ọwọ́ ni wọ́n yàn. mo fẹ́ kórìíra kó nù. kẹ́yìn náà sọ pé ẹ fẹ́ di gómìnà ẹ fẹ́ di president kò sí nǹkan kan Ànábì Ọlọ́run ọba náà ti wákò rí. ó débẹ̀ ó sì ní ìnàkàlìyẹ́wò máa ládẹ́yìnà àmàkìnà àmìnà. tọ́ ọba máa bí ọwà mi kò rárí lọ́wọ́ wọlé owó àti àgbáyé. dàpọ̀ ìnàkàlìyẹ́wò máa ládẹ́yìnà àmàkìnà àmìnà. ó jẹ́ wọn tí ó ṣe ó jẹ́ wọn tí ó ṣe ẹ̀yin náà jẹ́ wọn tẹ́ ṣe. ẹ jẹ́ wọn tẹ́ ṣe. kẹ́ ẹ̀ tó wá débẹ̀ takarọ̀ máa ní wá kò bá mú o. kìí ṣe kẹ́ ẹ débẹ̀ tán kẹ́ wá ṣe irun kúnkún kẹ́ máa yan kí kìí ṣe kẹ́ ẹ débẹ̀ tán kẹ́ gba ipò kẹ́ wá ṣe irun kúnkún kẹ́ máa yan kí ìhùn kọ́ àánú wa ni ẹ ṣe ebi ń pa wá. ń payé o. ẹ má jẹ bí ọ̀pá wa ń gbé 7 billion ilé ìyá sì ń jọmọ ànẹ́bí àdámọ̀ mọ̀ sí. nílùú yìí. nílùú yìí lórílẹ̀-èdè yìí ní Nàìjíríà yìí. ẹ ṣe dáa. Ọlọ́run ọba tó mọ̀ pé ẹ ṣe dáa. ẹ ṣe dáa. ẹ̀yin tẹ́ ẹ sì ń pẹ́ ẹgbowó eléyìí ẹgbowó tọ̀hún kò sí nǹkan kan ẹ rántí pé bàbá tó bá kọ́ ìlú kọ́pá tí wọ́n ń pè ń bolí olókù. àárọ̀ yìí mo gbọ́ yìí wọn fa ọ̀rọ̀ gidi ni ó ní ilé olókù ẹ̀dẹ́kun bolí olókù wọn lọ lùlù kó gbowó wọ́n padà béèrè bàbá onílù náà pé ó kú ìmọ̀lẹ́ rẹ̀. ìmọ̀lẹ́ tiẹ̀ náà àwọn náà fẹ́ lọ sí nǹkan bẹ́ẹ̀. gbogbo agbowó yìí ẹ máa gbà á. ẹ máa gbà á. àmọ́ lópin ìgbà tẹ́ ẹ bá ti ṣe bọ́kẹ́ kẹ́ ẹ ṣe bí bàbá onílù lọ̀rọ̀ yóò rí bàbá onílù tí ń wálé olókù kí òun náà padà dòkú. afẹ́ Islam kọ́dà àríkéwù ìké lónìí ọ̀dà afẹ́ Islam. sẹ́yìn ọjọ́ ti lọ ni. ọjọ́ ti lọ. ní ju ìṣẹ́jú mẹ́ta lọ mọ́. n jò lábẹ̀rẹ̀ náà. Ọlọ́run mọ́sà ṣe dáadáa fún bàbá Fiolú. àmín. lákùn Ọlọ́run ṣe dáadáa fún bàbá Fiolú. kún dáadáa tó ti ṣe fún wa. gbogbo etí tó gbọ́ wa lónìí pátá gbogbo onú ilé tí wọ́n ti gbọ́ wa àdúgbò tí wọ́n ti gbọ́ wa ilé epo tí wọ́n ti gbọ́ wa ilé iṣẹ́ tí wọ́n ti gbọ́ wa pátá ọlọ́jà tó gbọ́ wa kọ́dà ní ti ń bẹ nínú ilé tó rọra jókòó jẹ́ tí ń gbọ́n tàn wí. oore Ọlọ́run kò ní yà yín gbà kan. àmín. afẹ́ Islam. Naam. ìkẹ́ àtọ́lá tó gbé o. àmín.
aboríjì lọ́pọ̀lọpọ̀. àwọn iṣẹ́ yìí kalẹ̀. Kọlọ́ba Abdulrahim oníwàsí àgbáyé àfáwà dáadáa. Àmín. Kí á tọ́lá tó pé o. Ọlọ́ba kí àfáwà. Àforíjì Àmín. lọ́pọ̀lọpọ̀. Kí á tọ́lá tó pé. Àforíjì lọ́pọ̀lọpọ̀. Kọlọ́ba Abdulrahim oníwàsí àgbáyé àfáwà dáadáa. Salatu Rabbi wa salamuhu. Olúwa salatu Rabbi wa salamuhu. Ala abina alaji àgbà. Olúwa salatu Rabbi wa salamuhu. Ọlọ́ba akẹ́ bàbá wa Alhaji àgbà àti gbogbo àwọn àlùfáà pátá. Ala abina alaji àgbà. Àfáwẹ̀ Wàsílám tó ẹni kéwù tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké. Ẹni kéwù tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké. Ẹni kéwù tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké. Kéwù ṣẹ̀tánì ni kò ní tún àmì. Ẹni kéwù tí ó bá tẹ̀lé ń tọ́. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.